ọlọ́pàá mẹ́ta wàláhì mo fi ẹ̀mí mi búra ó fi gbé Saheed Òṣùpá kí n kí Saheed Òṣùpá yóò kunu ọdún yìí kí January yóò tó parí wàláhì mo fi Ọlọ́run búra January 10 Saheed Òṣùpá máa kú January 10 Saheed Òṣùpá máa kú wàláhì mo fi Ọlọ́run búra kì í fi ọ̀rọ̀ ẹnu mo fi ìgbésí ayé mi búra ó fi àlùkùránì kẹrin àlùkùránì Ọlọ́run búra January 10 Saheed Òṣùpá máa kú àmọ́ mo wá bí Ọlọ́run pé kí ló dé báwo ni Saheed Òṣùpá òfin ní kú Ọlọ́run wá ní kọ́rọ̀ wá àgbò kí n kí ọba Saheed Òṣùpá mo nífẹ̀ẹ́ rẹ mo ti bẹ Ọlọ́run fún ọ lọ wá àgbò funfun báláwú kọ́ wá dà níyẹn sí káwọn àfọwọ́ pa kọ́ dárúkọ èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta kò ní Ọlọ́run wọlọ́ àlùwárà kí ọlọ́pàá mẹ́ta nínú ọdún yìí Ọlọ́run mọ́jẹ̀ ń kú mọ́jẹ̀ ń bọ́dún lọ mọ́jẹ̀ ń kú kó òjijì kí n kí Saheed Òṣùpá èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta wọn bẹ Ọlọ́run wá ní kí n ṣàdúrà fún pé nínú ọdún yìí tọ́ba ìṣẹ̀ṣàrà ò ní púpọ̀ òjijì ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ àgbo funfun ní kọ́ ọ̀rọ̀ àgbo fi ṣe sàárà rẹ ọwọ́ ayé ò ní tí ọ ò ní púpọ̀ òjijì ọmọ rẹ ò ní kú aya rẹ ò ní kú erin rẹ ò ní gbàbọ̀dì ìṣàdá rẹ ò ní gbàbọ̀dì ò ní bọ́dún lọ ọlọ́lá haúláwàlá kúọ́tà ìlàbílà rẹ ọ̀sìn ọlọ́jà ìgbà kẹjàmbá kò sáfà kan tó tómi láyé kò sáfà kan tó lè tómi nínú àtìrí àtijọ́ orí Ọlọ́run èmi ní igbákejì ànábì wa Muhammad kò sí wòlíì kan tó ti kú tó tómi kò sí wòlíì kan tó ti lè tómi láyé bẹ́ẹ̀ ni lẹ́yìn mi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta kí n ti Saheed Òṣùpá wọ́n fi ṣe yó wà láyé gbẹ́nifẹ́ tọ́lọ́run rẹ tí ọjọ́ ìgbẹ́ gbẹ́nifẹ́ tọ́lọ́run rẹ tọ́jẹ́ wà láyé mo fọlọ́run búra lọ sí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo àwọn olóríire ẹ̀dá Ọlọ́run ní ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní olórí ibú. Ṣe rí tí a bá ń rí àwọn kọ̀ọ̀kan ẹ̀yìn á máa pa mí. Bàbá wa ìmọ̀ọ́mọ̀ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ nǹkan ò ní ṣe àlàáfíà yín torí pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí náà ni ẹ ti sọ tẹ̀sí sí yàn wá nú ẹ̀ tipẹ́tipẹ́ pé prediction lásán ni àwọn pípù yìí kò sẹ́ni kankan tó rí nǹkan kan bó tiẹ̀ jẹ́ pé kí lorúkọ ẹ̀ ọlọ́pàá mẹ́ta àbí kí ló ń pè rẹ̀ bọ̀bọ́ yẹn tẹ́ bá wò ẹ rí i pé àmọ́ ta fẹ́ fi wé téèyàn bá wá ń fèsì fún èmi akọ̀rí nírí wípé bẹ́ẹ̀ ni pé well kókó máa dàbẹ́ ní pé àwọn èèyàn ọ̀hún sọ̀rọ̀ lé lórí ni ó ti yé because irú àwọn ẹni báyìí kò yẹ kí wọ́n wà nínú àwùjọ mọ́ irú wọn pọ̀ o àtàgbàlagbà wọn àtọmọdé wọn irú wọn pọ̀ gan o tó jẹ́ pé wọn ọkọ̀ máa sùn wọ́n dẹ̀ jí àwọn ò ní ro ire ọ̀hún nílò pé èèyàn fẹ́ kọ́lé ó fẹ́ ra mọ́tò ju wípé ó máa kú lọ. àkọ́kọ́ ìmọ̀ọ́mọ̀ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ti jóye wa pé alimuli geibi wa sha'adat Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ọba lọba tó nímọ̀ kọ̀rọ̀ ló nímọ̀ gbangba èèyàn kò mọ ẹni tó máa kú lọ́la ṣé wàá rí i tí ọlọ́pàá mẹ́ta sọ yẹn ní tèmi rí inú ọ̀rọ̀ ẹ̀ ní wípé kì í ṣe pé ó fẹ́ trend ó kọ̀ ní mẹ́ńtà ni torí pé tó bá jẹ́ pé ó fẹ́ trend ni yóò mọ̀ pé nǹkan yẹn ò lè jẹ́ kóun trend ju pé kóun ó ṣẹ̀wọ̀n lọ kò wá jẹ́ kó jẹ́ mọ́ tí mo kọ̀ rí sí ọ̀rọ̀ ẹ̀ ni pé bóyá ó ròyìn pé àwọn prediction tí àwọn pastor kan ti máa ń predict irú pastor kan jò ní tó sọ pé Wàsíù Alábí Pasuma tó ní wọ́n máa kú pé kinní kan tí ìyẹn ti jẹ lọ lòun náà ní kóun náà gbé tiẹ̀ wá ìgbà tó máa wá fọ ó ní kan pa ẹran ẹ̀yin pípù yìí ok èyí tó ṣe yìí ní ìsìn kí ni ká pè ẹ̀yin o àti pásítọ̀ o àti ẹ̀yin àáfà tẹ́ ń ríran yẹn ẹ̀yin ò ríran látijọ́ tẹ́ ti ń ríran ríran pé àwọn báńdíìtì o ìjọ tí àwọn báńdíìtì ti ń hùwà jákujàku wọn ẹ̀yin ò ríran rí pé Ọlọ́run ọba sọ fún yín pé ibi báyìí ni wọ́n wà Ọlọ́run dẹ̀ sọ fún yín pé agbára wọn rèé o bẹ́ẹ̀ ṣe máa mú wọn rèé ẹ̀yin ò rí rí àwọn ọmọ ọjọ́ yín kúlẹ̀ ń bẹ̀ rí wọn rí wípé ìyà ń jẹ wọ́n o bẹ́ẹ̀ ṣe máa gbà wọ́n lẹ́nu ìyàrá o bọ́ ṣe máa bọ́nú ìyàrá o àfẹni tó ti ga lẹ́yìn máa ronú kú sí. bẹ́ẹ̀ náà ni ìyàwó kan ní ẹnìkan ó ní kí òun ti bá wọn ṣàdúrà títí ibi tó kù báyìí ni pé kí wọ́n pa ẹran tẹ́ ẹ bá fẹ́ jẹran ẹ sì sọ pé ebi ń pa wá fẹ́ jẹran o wọ́n máa ṣàdúrà tán tó bá ní a máa pa ẹran wàá sọ fún wọn pé àwa káwọn ọmọ kéwú jẹun o kínú wọn lè dùn o kò jù bẹ́ẹ̀ lọ ìwé ni kẹ́ máa ní ọ̀ràn ọ̀yàn ṣé àdúrà ṣọ́lọ́run ló sọ fún yín pé òun fẹ́ gba ẹ̀jẹ̀ yẹn ni. so gbogbo àwọn nǹkan yìí ayé ti lajú ayé social media la wà
kò sí nǹkan tó fẹ́ sọ mọ́ àwọn èèyàn máa Google lórí ìṣéwù Google ó máa sọ fún wọn. So you don't need to lie again because àwọn nǹkan gbèlè tàṣẹ eléyìí ò wá ṣe irọ́ lásán in tó lè gbé ẹsẹ̀ wọ̀n in tó lè jẹ́ kí àwọn fámìlì ẹ kọ́ máa dààmú in tó lè jẹ́ kí àwọn fámìlì ẹ máa dààmú àwọn tí wọ́n ti ẹ̀ sọ pé èèyàn kan máa kú lásán tó kọ̀ ẹ́ pé wọ́n búyàn ó mọye wàhálà tí wọ́n ń face kábèlè tàṣẹ ìwọ tó sọ pé èèyàn kan máa kú lọ́ndì 10 ó tún fọjọ́ sí ìyá ọmọ yìí dá o ìyá ọmọ yìí dá ṣe rí ìwọ tán bá wá ń tàn ìwọ ni kó má tàn rẹ mọ́ má jẹ́ kí èèyàn tàn ẹ́ ẹlòmíì náà wà lọ sọ́dọ̀ ẹ bá dákì nílẹ̀ báyìí ni òun rí kú lójú ẹ ikú wo ló rí ìwọ gan fúnra rẹ ṣé o mọjọ́ tó máa kú kò sẹ́ni tó mọjọ́ tó máa kú náà àmọ́ torí pẹ́lòmíì náà ò lè ṣàdúrà yóò máa jẹ́ kó máa tàn yóò máa jẹ́ kó máa parọ́ fún yín ẹ ṣe kíní kẹ́yìn ní kú ẹ ṣe kíní kẹ́yìn ní ṣe kíní all these things is just a lie. You are just deceiving yourself. So nísìnyí ọlọ́pàá mẹ́ta ẹ wo gbèrè tó ti ń ṣe bọ̀ láti jọ́njọ́ yìí èmi lọ lọ́hún kíní kan lọ òun lọ lọ́hún òun ni ànábì òun ni ó ṣàǹsọ wórówóró òun ni gbákejì ọlọ́run ní ìsìn tó sọ yìí ní ìsìn ṣé ó rò pé òun máa trend ni. ó bá fẹ́ by all means òun fẹ́ fi trend kì í ṣe lóòótọ́ wọ́n lè padà gbẹ̀bẹ̀ àmọ́ wàhálà tó máa padà face pẹ̀lú ìtò kó sí wàhálà tó máa face lọ béèrè lọ́wọ́ Portable ni ó béèrè lọ́wọ́ ẹ̀ Portable tó kọ̀ sọ̀rọ̀ sí Saheed Òṣùpá lásán lọ béèrè gbèlè tàṣẹ́wọ̀ tó tún ronú kú sí Saheed Òṣùpá nítorí tí pásítọ̀ yẹn ti ṣe ń jọ ẹ tí pásítọ̀ yẹn ti sọ wípé Pasuma máa kú tọ́wọ́n àfa kan náà wá lọ ń jókòó tó ń ṣàdúrà rádaràda wọn tí tẹ́ ẹ̀ níṣẹ́ ẹ kò máa jẹ́ kó máa tọyín. Bẹ́ẹ̀ náà ni pásítọ̀ kan ní Nàìjíríà ò lè qualify Nàìjíríà ò lè ṣe kinní kan Lukman kò lè score Lukman tẹ́ ẹ ní kò lè score òun ló máa gba man of the match lánàá ẹ yé parọ́ fún ayé mọ́ ẹ sòótọ́ ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ parọ́ yín ò ní kẹ́ má jẹun bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ yín ò ní kẹ́ má jẹun náà so kọ́lọ́n kó jọ kó ṣàánú ọlọ́pàá mẹ́ta mo gbé kùdùsì fún ẹ wàá béèrè lọ́wọ́ wa tọ́lọ́mbá ní kó jẹ́ ìyágànkú ni wọ́n gbé ẹ lọ ló máa mọ bó ti ń lọ ló máa mọ̀ pé kì í ṣe kéré mi so ẹ jẹ́ ká lọ mọ ohun tá a fẹ́ máa ṣe lórí social media tó o bá ní content lọ jókòó ẹlòmíì náà kọ́ máa jáde wọ̀nyí ó kò máa béèbú ẹlòmíì kọ́ máa parọ́ ó lè ní pásítọ̀ kan mọtí ó lè ní pásítọ̀ kan mọ ògógóró ó lè ní tí pásítọ̀ yẹn bá ti délé ọtí báyìí ògógóró ni ok irú ẹnìyẹn tó ń parọ́ mọ́ pásítọ̀ yẹn ṣé tí pásítọ̀ yẹn bá gbé nísìn ṣé kò ní ṣẹ̀wọ̀n àìmọye irú ẹ̀ jákujáku ẹlòmíì náà kó máa bọ́ sórí social media aṣàfihàn pé kọ́ ṣá lè mọ òun ìwọ ṣe sá lọ lánàá ṣebí wọ́n wá ẹ délé lánàá ó ṣe sá lọ ó bá ti dúró káwọn fáǹsì Òṣùpá náà máa kọ́kọ́ jẹ́ wúluwùlu náà kí àwọn ọwọ́ òfin tó gbé ẹ 2026 ẹja mọ̀ tá a fẹnu wa sọ bó o bá fẹnu sọ̀sọ̀kúsọ ó jẹ́ ìyàkíyà bó o bá fẹnu sọ wórówóró ó jẹ́ wórówóró ìyà ọlọ́run ò ní dojú àdúrà tiwa ọlọ́run ò ní pa wá lẹ́kún lágbára ọlọ́run bàbá wa Saheed Òṣùpá nǹkan ò ní ṣàlàáfíà yín mo tiẹ̀ kíngí mo tiẹ̀ trust bàbá kò torí ẹ̀ fíríkì wọn torí èmi mọ̀ pé nǹkan ò ní ṣe Saheed Òṣùpá kò sì ní ṣe gbogbo àwọn olóríire ẹ̀dá tí wọ́n ti gòkè nílẹ̀ Yorùbá pátápátá nǹkan ò ní ṣàlàáfíà gbogbo àwọn tó ti gòkè lórí lọ́balọ́ba ní ẹ̀wọ̀n olórin ní gbogbo yín wá dórí àwọn àfáà wa àwọn imams wa gbogbo yín pátá ẹ̀ ní jábọ́ lágbára Ọlọ́run nǹkan ò ní ṣe yín àní gbọ́ kú òjijì àti gbogbo àwọn onítíátà wa àní gbọ́ kú òjijì lórí ẹnì kankan ọlọ́láhìláhìlá ọlọ́pàá mẹ́ta ìyá rẹ̀ ẹ máa múra sílẹ̀ o torí pé ó ti fi ẹnu yẹran sọ́bẹ̀ báyìí ó kú kẹ́ wá gbúrò ara yín Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ lé kọ̀ọ̀kan wa ẹ ṣọ́ra yín ẹ pọ̀ wọn ọmọ yín kan ṣọ́ra wọn. àní jìyà o a sì ní jìyà oníyàwó ìnira ò ní kàn wá Ọlọ́run ní dójú àdúrà tiwa sálámù alaykum.